ọdọọdún láàárọ̀ ogbó ọdọọdún làárọ̀ wùsà ọdọọdún láàárọ̀ obì lórí àtẹ bọ́dún bá ti dún pèrègùn àgbápọ̀ tuntun wọ̀. a kí ọmọọba Adéoyè Owólabí Àbẹ̀fẹ́ Àkàndọ̀rọ̀ Awíkókó ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tó méde pè tó pegedé ọ̀jọ̀gbọ́n nínú èdè Yorùbá pé ẹ kú ayẹyẹ àjọ̀dún oríkádún 50 ọdún lókè pẹ̀kẹ̀rẹ́ mi kọ́ ẹ sọdún ọdún yìí ẹ ṣe tẹ̀mí nínú owó ọlá àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ ìlú ọlọ́fà mọ́jọ ọmọlálọ́mí àbísùjó kọ ìjà kátàkìtì lóró tọfà ìjà kàtà ń jà lọ́fà lọ́jọ́ sí ó ló sojú ebè ó sojú poro nínú oko ìbá sojú olóko ìbá ńlá wọn ọmọlálọ́mí mórí mo dásà là lápá ìyẹ̀rọ ọ̀kẹ́ mórí mo dásà là lọ́bẹ̀ ẹ̀ sì rọ́bà là ní ẹ̀mọ́jọ́ òdìlẹ̀ lápá mi ìjà kátàkìtì lóró tọfà ẹ kú oríire ẹ kú ayọ̀ ẹ kú ayẹyẹ àjọ̀dún oríkádún ẹ ṣe nínú owó ọlá àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ gbogbo òṣìṣẹ́ Àkàndọ̀rọ̀ Awíkókó broadcasting television ó là kí n pé ẹ sọdún ọdún iná ẹ sì tẹ̀lé. ẹ lẹ́lẹ́ alára ìjì ọ̀sá ọmọ amúnikàndọ́gba agogo ẹ lẹ́lẹ́ ajérò ẹ lẹ́lẹ́ wàràǹgbọ́n àga mo kí gbogbo ọmọ kóòtù òjìbí mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé gbogbo ọmọ káàárọ̀ òjíire ilé lóko lódò lẹ́yìn odi àánú Olódùmarè ní fi wálẹ̀ mo tún kí káàbọ̀ sákọ̀tún ètò Àkàndọ̀rọ̀ Awíkókó ló kọ́ mi àjàrò àrò Mr. Ìjàngbọ̀n Awíkókó aṣọ lójú ọlọ́rọ̀ irun mọ́lẹ̀ padà bọ̀ràn míyàn àánú Olódùmarè ní fi wálẹ̀ lẹ́ẹ̀kan sí i igúnnugún lawọ àtẹ́ká àkàlà lawọ àtẹ́gbà ìjọ ogúnnugún ti tẹ́ lọ́wọ́ Olódùmarè ní ti ń tẹ́ káàkiri ayé po ó dífá fún Aláàfin kan Àlàáfin kan ọba Akeem Abímbọ́lá Owoade nípínlẹ̀ Ẹdó lánàá nípínlẹ̀ Ẹdó níbi lánàá náà ni níbi ayẹyẹ ọjọ́ ìbí bàbá wa Gabriel Sáwárú Igbinnedion tí wọ́n lé ọdún 91 lókè ìpẹ̀ ọdún 91 years lókè ìpẹ̀ ńgbà òun nìṣẹ̀lẹ̀ ńlá kan ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n lé Aláàfin kó lórí ìjókòó ìṣẹ̀lẹ̀ ń bá yẹn lọ́kàn jẹ́ kékeré lélẹ́yìn o wọ́n recognize Ọọ̀ni in absentia ariwo gba gbogbo inú gbọ̀ngàn wọ́n recognize Aláàfin bí èèyàn bá sọ abẹ́rẹ́ sílẹ̀ èèyàn gbọ́ dídùn rẹ̀ Ọlọ́run ọba ní fúnyàn níyì Ọlọ́run ní fúnni lókìkí Ọlọ́run ọba ní pẹ́ ẹ̀dá lé ẹnikẹ́ni tó bá rẹra ẹ̀ sílẹ̀ láwọ̀ gbéga ẹni bá gbéra ẹ̀ ga láàrẹ̀ sílẹ̀ ìgbéraga ní síwájú ìparun gbogbo wọ̀nyí ni gbogbo àti mọ̀ láti ìgbà èwe wa wá lóde bá sọ Damask bá fẹ́ jẹ́ kápá mi ọ̀gá lágàjù wọ́n rẹ̀ nǹkan mílẹ̀ lábẹ́ rẹ̀ gbogbo èèyàn lọ́mọ bíi tápà mi dé lábẹ́ Damask wọ́n mọ̀ pé Damask lónígbéraga tó fẹ́ ṣe bí ẹni pé apá mi ga òkè apá mi ò ga òkè ilẹ̀ lọ́wà Àkàndọ̀rọ̀ Awíkókó yìí ṣe pé báyà mo wá láti wá tàbùkù ọba kan orin táyé ọmọ táyé bí láyé ń pọ̀n orin táyé ń kọ láyé ń jó ni ń tọ́ra níta òun náà ni àtàsí láti Ọ̀yọ́ sí Ilé-Ifẹ̀ láti Ilé-Ifẹ̀ sí Ọ̀yọ́ bó tiẹ̀ jẹ́ pé gbogbo àjọ mọ̀ pé gbogbo àwọn àtàsí gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí gbogbo àwọn ìtàn wọ̀nyí à ní ìdí ẹ̀ ṣùgbọ́n ọmọ tó kú lọ́fàyẹ́ ìfowókó ńlá lọ́fàyẹ́ ìfádíkàlẹ̀ ẹ̀pọ̀n ẹni ó sọ̀kò sórí òrùlé ní gbọ́ tẹnu ńlé lọ́wọ́ aròmọ̀là ní gbọ́ tẹnu apẹ́ báwọn ò bá sọ kò sí táwọn ó fèsì lé Ọ̀gbẹ́ni Ọ̀yọ́ Legacy ó wà nínú àwọn tí ń balẹ̀ Ọ̀yọ́ jẹ́ ó wà nínú àwọn tí ń pe òkò sí Ọ̀yọ́ ó wà nínú àwọn tí ń fàjọ̀gbọ̀n tí ń sọ orúkọ Aláàfin di yẹpẹrẹ bóyá òye òun pé ọba kì í mú ọ̀kọrin bóyá òye òun ń pé
ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnkúnsí ní gbèsè gangan. Olú tí ó ń bẹ̀rù apẹ̀rẹ̀ kò yẹ kó hù nínú oko. Ẹnikẹ́ni tí ó fẹ́ kí wọ́n sọ̀rọ̀ ìdílé òun ní gbàgede kó má gbọ́rọ̀ ìdílé wá sí gbàgede. Gbogbo ohun tí ẹ bá ti gbé wá sórí social media ńlọ béèrè fún kọ́mẹ́ǹtì, ńlọ béèrè fún láìkì, ńlọ béèrè fún opinion. Ní tí ó bá ti wá fẹ́ kó rí bẹ́ẹ̀ kó má gbé dórí social media rárá. Níbi tá a ti bára wa nù. Computer age la wà, jet age la wà, social media age la wà. Though we can equally use it wisely. A lè lò dáadáa lọ́nà tí ó máa ń fàní wá. Ṣùgbọ́n níbikíbi tá a bá ti ń jìjà àgbà kò sẹ́ni tí ó mọ̀ pé bí ṣe máa ń rí ní ṣe ń rí yìí. Torí wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ̀. Bọ́ba lọ́jọ́ kú rẹ̀ ò tí ì pé. Irọ́ ló ń pa o. Ó ti pé o. Ò ń dọ́gbọ́n sún wájú ni o. Torí pé ẹni tí bóyá ti ń bú babẹ̀ o lè mọ́ lè dààmú. Kọ́mọ̀dì àjẹkún ìyà ni ó jẹ. Àjẹkún ìyà ni ó jẹ ẹni tí ò tó ní náà tí ń dènà dé ní àjẹkún ìyà ni ó jẹ. Àjẹkún ìyà lọ́fẹ́ jẹ. Àjẹkún ìyà lọ́fẹ́ jẹ ẹni tí ò tó ní náà tí ń dènà dé ní àjẹkún ìyà lọ́fẹ́ jẹ. Ńlọ́ba yá fọ̀rọ̀mọ́ lọ́hùn. Ìyọ́ba yá pé bàbá àti ìyá ẹ̀ tí wọ́n ń bú mọ́ọ̀mí ẹ̀yin náà fira yín sípò ọjọ́wọ̀. Bá mi ó ti tó. Ẹ̀yin lẹ fàrí fífúnra yín. Ẹ̀bá ti jọ́ ọmọ lọ jẹ́jẹ́ ẹ̀bá ti mọ́ sọ̀rọ̀ sí ẹ̀bá ti mọ́ dá sí. Ìyọ́ fọ̀rọ̀mọ́ lọ́hùn. Lórí ọ̀rọ̀ tọ̀yọ́ àwọn ìtàn tí ó ṣàkóbá wọn tó ń sọ. Ọ̀gbẹ́ni Ọ̀yọ́ legacy yìí náà ń lo níjàngbọ̀n. Ọkọ̀ nǹkan kan throwback ẹnìkan fún lésì. You need to stop these unwarranted stories. It wouldn't help you. Ńgbẹ̀lẹ̀ nìkan ti gbé lẹ́sẹ̀ ó ní let him continue his efforts which will only continue to move Ọ̀yọ́ away from Yoruba mainstream. Majority of Yorubas have spoken loudly that Ọ̀yọ́ empire with all its glory and reproach should be put where it belongs in the past. Majority of Yorubas are forging a new world view and personality which is actually based on our common past, and I don't think that the Ọ̀yọ́s will be able to stop it no matter how hard they try. It is the Ọ̀yọ́, however, who risk being left behind. Too bad if that's the path they choose for themselves. Wọ́n rí pé lọ́pọ̀ ìgbàlèmí àkàndá ti wá. Ayé technology la wà yìí, ayé ICT la wà yìí, ayé different opportunities la wà yìí. Gbogbo ìlú ti dàgbà sókè. Ìbàdàn ti kúrò níbi wọ́n wà níjẹta. Ògbómọ̀ṣọ́ ti kúrò níbi tó wà níjẹta. Ilé Ifẹ̀ ti kúrò níbi tó wà níjàrún. Ẹ̀gbá ti rìn jìnnà. Ìjẹ̀bú ti lọ fáfá. Ká má wulẹ̀ sọ ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ Èkìtì ò sí bí wọ́n wà ń jẹta. Ìpínlẹ̀ Ondo ò sí bí wọ́n wà ń jẹ. Everybody ló ti develop. Ondo township development tó bá ní ìsìn ó tó gba state lọ́tọ̀. Ká tó sọ pé Àkúrẹ́, ká tó sọ pé Ọ̀wọ̀ mọ́dẹ̀, ká tó sọ pé Adó Èkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀yọ́ nìkan ní ń jà sógo àná. Ọ̀yọ́ nìkan ní rántí empire. Ọ̀gbẹ́ni tí wọ́n ń sọ̀tàn yìí tí ń pa àwọn ní legacy àwọn ní nǹkan kan. Kí ni impact àwọn Aláàfin tó láwọn máa ń celebrate yìí? So kí ni impact wọn? Because nínú àpilẹ̀kọ rẹ̀ kan ó ní in Ọ̀yọ́ Aláàfin we celebrate our Aláàfins because of the many impacts they made in the preservation of Yoruba land, and we thank all who kept records that we are referring today. Rẹ́kọ̀dù wo? Rẹ́kọ̀dù pé wọ́n kọ́ ọmọ ìyá wọn ta. Bí ìgbà téèyàn bá ń taṣú tí wọ́n lé ọmọ ìyá wọn tà tí wọ́n yọ owó ọmọ ìyá wọn. Eléyìí ló wúra díẹ̀ o, eléyìí nísan, eléyìí kílápá, eléyìí jẹun yóò dáadáa, iye tẹ́ ra eléyìí kọlẹ̀ rẹ̀ lè àgbàlẹ̀ eléyìí ẹ mọ ìṣe iye tẹ́ ra kékeré lẹ́rẹ̀ àgbàlagbà yìí. Àbí rẹ́kọ̀dù wo? Wọ́n ń kó ogun jalè, wọ́n lọ ń jà àwọn èèyàn lólè láyé ìgbà wọn, wọ́n ń jálé onílé bo tiwọn lẹ́yìn.
wọ́n ń dalẹ̀ ara wọn, wọn ò nífẹ̀ẹ́ ara wọn. so irú kí wá ni kí ni tẹ́ fẹ́ sọ nù tán tẹ́rù pé ó make sense. nígbà tó wọ́n Legacy tí ó tún sọ̀rọ̀ àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn náà ni wọ́n tún padà sọ. ó ní Yorùbá wa dùn ní èdè, ẹni bá máa gbayì yóò sọ èdè Yorùbá Ọ̀yọ́ wa tí ó fi kan àwọn orin, eré fíìmù, ìlú Yorùbá wa ni wọ́n ń fọ̀. gángan, ìyálù, omele, sákàrà Yorùbá Ọ̀yọ́ pọ́nbélé ni. ta ló sọ fún pé Yorùbá Ọ̀yọ́ ni? ntí ń sọ̀rọ̀ egan tá mọ̀ bọ́yọ̀ ọmọ bàrìbá ni, bọ́yọ̀ ọmọ nupe ni, bọ́yọ̀ ẹ̀yà Fúlàní ni. èdè tó bá lẹ́nu ló ń sọ. ńgbà tí ọkọ̀ já yẹ̀ ń bí ó ní àwa kì í lọ oríkì àgbélẹ̀rọ, ẹni kí olúkúlùkù kí wọ́n kí bàbá wọn pẹ̀lú èdè ìlú wọn, kí awíkàtìkàtì máa ṣe ètò rẹ̀ lórí ayélujára pẹ̀lú èdè ìlú rẹ̀. téèwọ̀ yìí bá sòpònú tọ́jọ́ ọmọ tó sí níyè tó ní làákàyè tó lọ́pọlọ, ó yẹ kó mọ̀ pé èdè ìlú mi ni mo fi ń sọ̀rọ̀. ó rí pé ó dùn lẹ́nu mi mọ́ránmọ́rán ni, kì í ṣe pé mo kọ̀. ẹ bá ti gbọ́ mi ó ti mọ̀ wípé ọmọ ọkọ lélẹ́yìí kì í sọ máa lè. èdè ìlú mi ni mò ń fọ̀. ìwọ lọ́mọ èdè kan tó rò pé èdè Ọ̀yọ́ ni, tó rò pé Ọ̀yọ́ nìkan ló ní, torí pé ọ̀lú Ọ̀yọ́ nìkan kọ́ ní ń sọ. èdè tí mò ń sọ yìí lọ́ọ̀bá ní Gbọ̀ngán, lọ́ọ̀bá Mọdákẹ́kẹ́, lọ́ọ̀bá Lọ́dẹ Òmu, lọ́ọ̀bá ní Kiri, lọ́ọ̀bá ní Kòyí, lọ́ọ̀bá Lápòmù. sẹ́dẹ̀ tí mò ń sọ yàtọ̀ sí tí wọ́n sọ níwo ni? so o ti délé Ogbó, o ti dékúta, èdè wọn yàtọ̀. so o ti dẹ́dẹ, o ti dóṣogbo, èdè wọn yàtọ̀. bẹ́ẹ̀ni wọ́n bá yàtọ̀ kó ọjà gbọ́ ibi tó yàtọ̀ sí. so ní ọjọ́ mo fẹ́ lọ ẹ̀sẹ̀ àtàbùkù tó kan bàbá ńgbẹ̀ gangan ni mo fẹ́ lọ. like I said, bàbá wa Gabriel Igbinnedion ni wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ òbí. bàbá yìí tán bá gbé èèyàn jayé, tán bá gbé èèyàn wálé ayé, tán bá gbé èèyàn ráyé wá, tán bá gbé èèyàn ráyé gbé, tán bá gbé èèyàn ráyé lò, bí wọ́n bá sọ pé èèyàn ráyé ṣe, bàbá Igbinnedion ni. tán bá ń sọ nínú àwọn olówó ńlẹ̀ yìí, ọ̀kadà yíyá, ọ̀kadà yunifásitì, Igbinnedion yunifásitì ọ̀kadà. àwọn ilé tí ń lówó látọdúnmọdún kọ́mọ wọn tó jẹ gómìnà rárá. ṣùgbọ́n nǹkan ẹyọkan tó wá wà ńbẹ̀ ni wípé àjọṣepọ̀ bàbá Gabriel Igbinnedion àti Ọọ̀ni tilé Ifẹ̀ ó jinlẹ̀ gan. Ọọ̀ni ọba ọkọ̀ adé síjú adé Olúbùṣe kejì ẹ̀bìtì kí mọ́ pèrè ngangan lọ̀rẹ́ bàbá, ọ̀rẹ́ ìmùlẹ̀ wọn ni. kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe ní Igbinnedion yunifásitì, Olúbùṣe máa wà ń bẹ̀. Olúbùṣe hall wà ń bẹ̀, síjú adé Olúbùṣe hall ó wà nínú yunifásitì yẹn. so láti establish friendship àti ìfẹ́ wọn, bàbá Igbinnedion wá transfer ìfẹ́ tó ní sọ̀ọ̀ni àná sọ̀ọ̀ni ti sìn. iye àtàpọ́nlé tán fọ̀ ni òlóǹkà. wọ́n wá ṣàyẹyẹ ọjọ́ òbí àná wọ́n ṣèdúpẹ́ nínú ṣọ́ọ̀ṣì. kábíyèsí kú bàbá yèyé ń bẹ́ńbẹ́ wọ́n lọ. but naturally àwọn tí ń tẹ̀lé Aláàfin àti kí wọ́n lọ gbà wọ́n mọ̀ràn, wọ́n mà gbọ́ o, wọ́n mà gbọ́ o. a ti wá ṣèyí sí jù pé èsì àtàbùkù tí wọ́n ń wá káàkiri wọ́n padà rí, wọ́n kò kan lánàá. ariwo gan ọ̀já gbọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́. ẹ jẹ́ kọ́kọ́ ṣàfihàn fídíò yìí ńgbà tí Aláàfin kí Igbinnedion àbí tí Igbinnedion kí Aláàfin káàbọ̀. ẹ jẹ́ kọ́kọ́ ṣàfihàn fídíò yẹn.
brother fídíò ilé kọ́. sí Emeritus Global Resources and ICT Limited. Nínú iléeṣẹ́ wa yìí a máa ń ta fóònù, a máa ń ra fóònù, a máa ń ṣe swapping fóònù, gbogbo anything tó bá jẹ mọ́ fóònù àti laptop, àwọn oríṣiríṣi gadgets tẹ́ mọ̀ bíi iPhone, Samsung, Infinix, Oppo, Tecno, Redmi, gbogbo wọn pátápátá ló wà, àti àwọn laptops oríṣiríṣi bíi MacBook, bíi Dell, bíi HP, oríṣiríṣi gbogbo ẹ̀ náà ló wà. Níbí báyìí a tún máa ń ta oríṣiríṣi phone accessories tó jẹ́ ojúlówó tí kò dẹ̀ wọ́n rárá. Níbí o a tún máa ń ṣe training fún àwọn èèyàn, oríṣiríṣi àwọn èèyàn àtọmọ kékeré àtàgbàlagbà, torí oríṣiríṣi irinṣẹ́ la ní tó wà òkè dáadáa, tó dẹ̀ jẹ́ irinṣẹ́ ìgbàlódé, àwọn state of the art equipment tó yẹ pé ẹ lè má lè tètè rí níbòmíì. Ibo lẹ ti máa rí o, Emeritus Global Resources and ICT Limited. Fóònù tẹ́ bá rà níbí báyìí ojúlówó ni, ẹ̀dínwó náà dẹ̀ ni ló máa bá dé anytime. A máa ń ta mọ́tò, any car tẹ́ bá fẹ́ rà, tẹ́ bá fẹ́ tà, bóyá ẹ fẹ́ tà ni àbẹ fẹ́ swap, anything that has to do with swapping, easy buy also, bóyá ẹ ra nǹkan ká ra nǹkan sìn ká sanwó ẹ̀ díẹ̀ ká lè máa gbé lọ lójú ẹsẹ̀. Emeritus Global Resources and ICT Limited nínú OAU Central Market, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ àti Mayfair roundabout ní Ilé-Ifẹ̀ yìí náà. A ní branches ní Ìbàdàn, a ní l'Óṣogbo. Ọwọ́jà wa ó dé káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Anywhere tẹ́ bá ti need any of our services lójú ẹsẹ̀, òun lẹ máa rí wa, lẹ máa rí àwọn representatives wa tó máa bá yín gbà. Àwọn irinṣẹ́ tó wà ń bí kò ń ṣe olómùlómù o, eléyìí tó ṣe pé ó máa sọ nǹkan tó ṣe fóònù ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ká tó fọwọ́ kàn, kò kí ń ṣe bóyá guessing kíní kan ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́, tó bá ṣe rí gẹ́lẹ́ náà lẹ ṣe máa bá l'Emeritus Global. Very fast, very efficient, very affordable. Àwa là ń jẹ́ bẹ́ẹ̀. Phone number ọ́fíìsì yìí tẹ́pẹ́ lè pè wá at any point in time 081 01 79 5519. Lẹ́ẹ̀kan sí 081 01 79 5519. Òun náà lè rí lórí screen yín, lórí móhùnmáwòrán yín bá ṣe jọ ń sọ̀rọ̀ ẹ ṣeun gan, a máa retí láti dòwò pọ̀ pẹ̀lú yín. Emeritus Global Resources and ICT Limited. Ibi tá a bá pè lórí ẹnìkan kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Èdùmàrè ló gbé iléeṣẹ́ Emeritus Global Resources and ICT Limited sókè téńté níbi ká ta ojúlówó fóònù alágbèéká tó jẹ́ alálòpẹ́pẹ́pẹ́. Wọ́n ta phone accessories bíi screen àti screen guard, quality battery, phone casing, charger, pouch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹni tó fẹ́ ra laptop tó fini lọ́kàn balẹ̀ ẹ máa ríra lọ́dọ̀ Emeritus pẹ̀lú àwọn ẹ̀yà ara laptop tó jẹ́ ojúlówó. Bí fóònù tàbí laptop yín bá wá ń ṣòjòjò, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer tí ó bá yín túnṣe ní kíákíá ti wà ń kalẹ̀. Ẹni tó fẹ́ kọ́ nípa bá a ṣe ń ṣe fóònù àti laptop ẹ lọ ṣe training lọ́dọ̀ wọn. Iléeṣẹ́ Emeritus ń ṣe easy buy, ra fóònù kẹ́ máa sanwó díẹ̀díẹ̀. Wọ́n swap fóònù àlòkù sí tuntun. Bẹ́ẹ̀ sì fẹ́ ta fóònù tàbí laptop yín, ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ wọn o. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra mọ́tò tuntun nẹ́nẹ́ tó fi mẹ́yìn tẹ́ fẹ́ ta èyí tẹ́ ń lò tẹ́lẹ̀. Emeritus Global Resources and ICT Limited ni ẹ máa lọ tààràtà. Bẹ́ẹ̀ bá ti dé Campus Gate OAU, ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Central Market, ẹ béèrè Emeritus Global, adjacent MTN office ni wọ́n wà, OAU Campus Ilé-Ifẹ̀. Ẹ tún lè kàn sí wọn ní orí Olókun roundabout níbi tí Foreign Links House wà tẹ́lẹ̀. Mayfair Ilé-Ifẹ̀ nípìnlẹ̀ Ọ̀ṣun. Telephone 081 01 79 5519. Emeritus Global Resources and ICT Limited. Òkèlèwà ẹ ò ní jábọ́ o. Àbùkù Pro Limited ilé-iṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé, wọ́n tún bá ní kọ́lé, ọ̀gá ni wọ́n jẹ́. Sísífà Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa, Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Àbùkù Pro Limited. Ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talé tí tó ń bá ní kọ́lé. Àgbà ọ̀jẹ̀ ní ilé-iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀, ilé gbígbé, ilé-iṣẹ́ tàbí ilẹ̀ oko. Àwọn ló ní Treasure Homes tó wà ní Lasamaja, 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira. Wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá, 50 million naira wọ́n gbé kalẹ̀. Bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà, 17.5 million naira ni. Bóyá tó lóhun ọ̀gbìn àbí tó ní
nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owoade local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops, and while some have taken possession already, you can see the name, some have cleared, and if you can see some that I want to grow the maize, their maize is coming out now, and as we move forward you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́ òun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ló gbé iṣẹ́ wọn lárugẹ. well nígbà tí Aláàfin dé bẹ́ẹ̀ nínú wọ́n kíra wọn dáadáa wọ́n yọ̀ kíra wọn ìyẹn kọ́ lẹ́sìn bẹ́ẹ̀ eléyìí kọ́ lábùkù tọ́kan bàbá jókòó sáàyè tí celebrant máa jókòó sí nínú ṣọ́ọ̀ṣì ṣe mọ̀ pé bó ti wù kí ẹ̀dá ó tóbi tó wọn kì í sábà gbàyè gbé àga wọn sáàyè ọ̀tọ̀ ńgbà míì nínú church àti pàápàá láti fi ìtẹríba fún Ọlọ́run hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán jẹ́ èèyàn ńlá wọn ìgbà kan gbàgà àwọn sọ́tọ̀ wọ́n mọ ríra wọn gẹ́gẹ́ bí ẹni tó wà láàrin èrò pàápàá jùlọ nínú church tó jẹ́ pé wọ́n ti ní ètò wọn sí ṣùgbọ́n ní tí nǹkan fẹ́sẹ̀ dúpẹ́ gan. báyìí nǹkan. mo nígbàgbọ́ pé ẹ ti rí i èyí nígbà tí wọ́n dé ìlú Benin láti bá bàbá wa Igbinnedion yọ̀ kí wọ́n kú oríire ayẹyẹ ọdún 1,100 lókè ìpẹ́ eléyìí ò kọ́lẹ̀ sí eléyìí ò kọ́lẹ̀ àbùkù tọ́kan bàbá àbùkù àtẹ̀sí wáyé nínú ṣọ́ọ̀ṣì ṣe mọ̀ wípé ó ní nǹkan làájí ó ṣe àyè tó yẹ kó nínáwó jókòó sí èyí bàbá wa Igbinnedion òun náà ní Aláàfin jókòó sí lóòótọ́ láwọn ibì kan wọ́n á máa gbé àyè ọlọ́lá sọ́tọ̀ ṣùgbọ́n àwọn ọlọ́lá kan ń bẹ tó jẹ́ pé láti fẹ̀mí ìmoore hàn sọ́lọ́run àti láti rí ara wọn sílẹ̀ níwájú Ọlọ́run àtàwọn èèyàn Ọlọ́run àtàwọn ikọ̀ àti ìríjú Olódùmarè tí wọ́n gbà fún wọn kì í fẹ́ bá wọn dọ́gba wọ́n fẹ́ jókòó pẹ̀lérò so irú eléyìí ló wáyé ń bẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí oní nǹkan tá a jẹ́ kó ṣe olórí tá a kì í fárí lẹ́yìn ẹ̀ iwájú láàyè bàbá Igbinnedion wà iwájú ló yẹ kí bàbá ń bàbá ó jókòó sí bóyá protocol ni ọmọ iṣẹ́ wọn ń ṣiṣẹ́ o tí wọ́n fi àbùkù bẹ́ẹ̀ kan láàfin because ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tẹ̀lé Aláàfin ariwo lásán wọ́n mọ̀ ọ́n pa Aláàfin dé olórí ọba dé olórí ọba Yorùbá dé ariwo tí wọ́n ń panu wọn ò béèrè àyè tí bàbá wọn ó jókòó sí Aláàfin jókòó sáàyè Igbinnedion ọ̀nà tí wọ́n gbà lé wọn
ní ẹ̀sìn ẹ̀tí àtàbùkù tí ń bẹ ń bẹ o tí wọ́n pé bí èèyàn bá rọra wá báyàn tó sì gbé ẹjọ́ kábíyèsí bí tẹ́ jókòó yẹn sí ni dáàdì máa jókòó sí ẹ̀rọ ra bá wa sún sẹ́gbẹ́ kan ìbá dáa ń tọ̀ nǹkan lè báyìí ni ẹ̀sùn sẹ́gbẹ́ jàre ibi tẹ́ jókòó sí ni onínàwó máa jókòó ẹ̀sùn sẹ́gbẹ́ jàre Aláàfin náà fìtìjú sún ó fìtìjú dìde ìyàwó Igbinnedion ló kọ́kọ́ wọlé sórí àga ẹnu ọ̀rọ̀ lọ́rọ̀ ìdùn lẹ́nu mi ẹ jẹ́ fi fídíò ọ̀hún hàn yín God bless you ẹ bá ń wo orin lẹ́yìn. oníkan ní ọ̀rá ń jó bọ̀ ọ́n bàbá àwọn ilé ìtiráyé wájà rí ẹ̀rí owó ilé yẹn kó mẹ́rin jáde ọ̀gbẹ́ni ayé nínú ẹ̀sùn sẹ́gbẹ̀ẹ́ jáde ọ̀yẹ́ bàbá ilé yẹn sún sẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ yẹn jáde bàbá náà ya kágbádá wọn rù wọn ra gbó sẹ́gbẹ̀ẹ́ kan. ìyàwó bàbá lọ kọ́kọ́ wọlé pẹ̀lẹ́ mọ̀mọ́ ẹ káàbọ̀ o àbò ní nǹkan náà jókòó ń gbọ́ kílẹ̀ ní kẹ́rù ṣe kílẹ̀ ní ẹlẹ́ni fẹ́ ṣe ń gbọ́ kọ́ bàbá mu lọ tó bá jẹ́ mi ń bá délé báńkì ó kúrú tó kọjá ilẹ̀ fojú mi rẹ̀ dẹ̀ẹ̀dẹ́ mẹ́yẹ o rẹ̀dẹ̀ ọ̀nà kọ́ máa yọ máa rú gbogbo yẹn máa fẹ́ sọ̀rọ̀ pa ẹ o ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ tó jẹ́ kí n tún máa gbọ́dọ̀ báyìí o àgbáwé ìṣẹ̀wọ̀n bìlú Ṣàngó ní òkùnkùn sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn òbí Ṣàngó léèrè kí wọ́n tó kú òǹlé lọ́sàn-án. gbogbo ẹnikẹ́ni tí wọ́n fi àmì ìpọ́njú sí lára tó fi jẹ́ pé ó lè kó bá lónìí àmì yẹn parẹ́ láyé lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tán fi àmì ìpọ́njú tán fi lé àṣeyọrí ẹ̀ tán fi agbára ìpọ́njú bájà lónìí òpin débá lórúkọ Jésù mo wá gbàdúrà fún ìtura ìdẹ̀ra ìyanu ìṣelógo kó bàlẹ̀ lórúkọ Jésù lórúkọ Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. n tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí náà lẹ mẹ́nubà fẹ́rẹ̀ òun ìpọ́njú aṣọ ìpọ́njú oúnjẹ ìpọ́njú ilé ìpọ́njú kí là ń pè ní ìpọ́njú mo fẹ́ kẹ́ bá ń sọ fáwọn olùwò wa. gbogbo ẹ̀yin olùwò ètò yìí mo gbàdúrà pé gbogbo bí ìpọ́njú ti ń bá yín jà ní àkírà ẹ̀yin àtọmọ àtọkọ àtaya àtàwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n àtàwọn afẹ́nifẹ́re yín gbogbo ogun ìpọ́njú yóò tàn láyé yín lórúkọ Jésù àmín Ọlọ́run ó dẹ̀ fààyè gbà yín ìpọ́njú ò sí tó dáa o ẹni tí ìpọ́njú bá ń bá jà àwọn olóore ò kì í rí o ẹni tí ìpọ́njú bá ń bá jà yóò máa ṣe ṣá kò ní lè jẹ lọ níbi àwọn ẹgbẹ́ ẹ̀ gbà tí wọ́n rọ̀nà lọ òun ọgbà abẹ yóò di tìkọ̀ ẹni tí ìpọ́njú bá ń bá jà kì í bá làánú pàdé kì í rá làánú kì í rólóore yóò kàn máa sáré ká lójú kan ẹni tí ìpọ́njú bá ń bá jà ayé ò kì í mọ̀ orúkọ rẹ̀ ò kì í hàn dé láwùjọ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí Ọlọ́run dáadáa tẹ́nìkan fi ìpọ́njú tí fi ń bá yín jà irú ẹni bẹ́ẹ̀ yóò fàyè sílẹ̀ lórúkọ Jésù nítorí pé ìpọ́njú kì í déédéé wá iṣẹ́ ò déédéé sẹ́ o àwọn kan ni wọ́n máa ń rán síyàn nítorí tẹ̀sí rán síyàn ni pé wọ́n á fi sáyé ẹni ogun ni ó gbà wọlé á wá dàbí inú àgọ́ ara ẹni yẹn kẹ́ni ọmọ rọ̀ kọ́wọ́ ẹ̀ bá tẹnu kò wá nílé tẹnu akọ́lélákọ̀tì afẹ́yàwó tì abímọ tì ẹtì òun là á máa ń fi ní máa ń ṣẹlẹ̀ fẹ́ni tí ìpọ́njú bá ń bá jà gbogbo nǹkan ẹtì ni inú ilé ìpọ́njú wà o oúnjẹ ìpọ́njú wà o aṣọ ìpọ́njú wà gèlè ìpọ́njú wà bàtà ìpọ́njú wà bẹ́ẹ̀tì ìpọ́njú gan tún wà àìsòkòtò ìpọ́njú agbádá ìpọ́njú wà gbogbo ẹ̀yin tó ti wọ̀ sí lọ́rùn ọ̀run ọgbà kó lọ́rùn lórúkọ Jésù àmín nítorí pé ìpọ́njú ìṣe tó dára ṣùgbọ́n ọ̀nà àbáyọ náà ni báwo la ṣe bọ́ lọ́wọ́ ìpọ́njú tó ń bá wa jà ẹ jẹ́ wojú Ọlọ́run ojú Ọlọ́run ó sílẹ̀ fún wa ibì kan sọnù bẹ́ẹ̀ ni ó ní ọwọ́ Ọlọ́run kò kúrú láti gba ni bẹ́ẹ̀ ni etí rẹ̀ wo láti gbọ́ tiwa ó wá ní kinní kínkìnkí kan
tó dàbí àṣedédé ló ń yà wá kó lẹ́yìn Ọlọ́run wa ṣùgbọ́n nígbà tá àánú bá dé ìpọ́njú lè dúró mọ́ o àánú la nílò lé ìpọ́njú dànù. ọmọ ń lé dànù yóò gbé mi ni. táànú bá sì dé èèyàn gbàgbé ìpọ́njú ọdún mẹ́wàá. èèyàn kàn máa rántí ni bí mo ṣe máa ń sọ sítórì mi yẹn nínú ayọ̀ kò díìpù mọ́ mo kàn rántí mo lè sọ ṣùgbọ́n kò díìpù nú ayé mi mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí máa ń sọ sórí ayé mi nígbà yà ń jẹ mí tí n ti bọ̀ inú ẹkún nu wàhálà mo ti máa ń sọ. omi ọmọ bọ́ọ̀lẹ̀ lójú yẹn àròkàn máa wà. gbogbo ẹ̀yin tí pọ̀njú ń bá jà lónìí mo pa láṣẹ àmì ẹ̀pọ̀njú tán lára yín lórúkọ Jésù ọ̀nà àbáyọ wà kí lọ̀nà àbáyọ òun náà ni àánú bó o láṣìírí àánú gbà ẹ jẹ́ kájọ gbàdúrà papọ̀ kájọ wojú Ọlọ́run ẹ pè mí kí n sọ̀nà fún yín kí ìyanu ọ̀dẹ̀ tibẹ̀ tẹ̀lé yọ̀ọ̀dẹ̀ tẹ̀lé lórúkọ Jésù. Àmín. Hey, my lovely brothers and sisters gbogbo ẹ̀yin dádì àti mọ́mì wa mọ́ gbàgbé o mo sì mọ̀ pé wọ́n náà ń mọ̀ bí wọ́n bá ń tan òní tan rẹ̀ oúnjẹ ìpọ́njú ń bẹ ọmọ oúnjẹ ìpọ́njú oúnjẹ tí ò wú ni oúnjẹ tí ò tẹ́ni lọ́rùn oúnjẹ tí ò ṣeé fi hàn yàn bẹ́ẹ̀ lómi bá fẹ́ jẹun tó ń jẹ tó fẹ́ jẹ bá wuyì bálejò bá fẹ́ wọlé ó tẹ̀ fádà ara dáadáa wọ́n bá wọlé pé ẹni ń gbádùn bó bá jó oúnjẹ ìpọ́njú bá a bá gbọ́ kokoko lára lẹ̀kùn sí ìlà sáré gbé sábẹ́ àga sáré gbé fọmọ kó sáré gbé wọnú ilé lọ tọ́jú ẹ̀ ọ̀fẹ́ bọ́ àbí ọ̀fẹ́ bọ́ ọ̀fẹ́ kò nínú ìpọ́njú pé bàbá wòlíì Reuben Àìkọ̀rẹ́ jẹ́ kí bàbá sọ̀nà fún ọ lórí fóònù bí wọ́n bá sọ̀nà fún ọ àṣírí ogun tí ń jà ó fojú hàn ọ̀nà tí ìpọ́njú gbà wọnú ilé ayé ẹ̀ ó fojú hàn bàbá nọ́mbà tí wọ́n lè pè yín sí. nọ́mbà tí ẹ lè pè mí sí lélẹ́yìí 070 84 74 20 61 ẹ pè mí sórí WhatsApp kájọ gbàdá àpapọ̀ 070 84 74 20 61 gbogbo àmì ìpọ́njú tàn lára yín lórúkọ Jésù.